So, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fún wa sà. Orúkọ mi ni HAMZA Olayiwola ADEJARE Adesanu. Ẹ jọ̀ọ́ ọmọ ìlú wo ni yín sà? Ọ̀yọ́ ni a bí mi sí. Ibẹ̀ náà ni wọ́n bí mi lọ́yọ̀ọ́ lé. Wọ́n wò mí dàgbà ní Ilé Ifẹ̀. Èkó ni mo wá gbé tí mo fi wá sí ìlú yìí. Ẹ jọ̀ọ́ ní agbègbè bo ni wọ́n ti bí yín ní Ọ̀yọ́? A fẹ́ kẹ́ ṣàlàyé ibẹ̀ yẹn fún wa dáadáa sà. Ilé bàbá mi wọ́n ń pè ní ilé Pàkòyí Ẹlẹ́rùmọ̀kẹ́. Ní inú ilé yẹn ibẹ̀ ni wọ́n ti jẹ́ àrọ́mọdọ́mọ Àfọ̀njá Aláya Lọ́kọ̀ ní Ìlọrin tí wọ́n ń pè ní Ìlọrin Àfọ̀njá. So orúkọ ilé yẹn ni orúkọ ilé ìyá mi ibẹ̀ jẹ́ ilé kànga. Ṣùgbọ́n ilé orírun wa ó ní Òkè Ààfin, ilé baba kékeré tí wọ́n ń pè ní ilé ọ̀nà ẹ̀fà láyé àtijọ́. Ó wá jẹ́ ilé baba kékeré. Inú ilé yìí ni àwọn ọmọ Alólódù wọ́n ti ń dìde láti wá lọ joyè Aláàfin. So tí ń já sí pé ara àwọn ọmọ Aláàfin of Ọ̀yọ́ ni yín? Ìran Aláàfin ni mí. Àti pé nídìí bàbá mi àti nídìí ìyá wọ́n máa ń sọ wípé okú bíbí ire nídìí ìyá àti ilé bàbá rẹ̀, ilé ọlọ́bàlá, ilé àwọn méjèèjì. So báwo lẹ ṣe jẹ́ pẹ̀lú àwọn bàbá wa Late Lamidi Ọláyiwola tí wọ́n dolóògbé láìpẹ́? So báwo lẹ ṣe jẹ́ pẹ̀lú wọn? Ikú bàbá yìí Aláàfin Lamidi Ọláyiwola ọmọ Alhaji Adeyemi bí tẹ̀gbọ́ntàbúrò ní gbogbo wa jẹ́, nítorí wípé ìyá bàbá ìyá mi tá ń pè ní Ògbójà Èṣù tó jẹ́ àbíkáyìn fún Aláàfin Alólódù. Inú ilé tí wọ́n ti bí níbẹ̀ ni wọ́n ti bí Lamidi, ibẹ̀ lèmi náà ni wọ́n ti sọ ìlú náà kẹlẹ̀kalẹ̀. So tí ń já sí pé ṣé Ọba Lamidi wá ní ẹ̀gbọ́n àbí ẹ̀yin ni ẹ̀gbọ́n? Àbúrò ni Lamidi jẹ́ sí mi. Àbí bí ọdún bíi 5 jura wa lọ. So in 90 kí ni wọ́n bí ẹ̀yin sà? Wọ́n bí mi ní ọdún 1935. Ọdún yẹn jẹ́ ọdún tó ṣe pàtàkì nítorí pé ọdún yẹn ni aṣojú ọba ìlú òyìnbó tí wọ́n ń pè ní King George the 5th, ọmọ rẹ̀ tí wọ́n ń pè ní Prince Edward, ọjọ́ tí wọ́n bí mi ọjọ́ yẹn ló wọ Ọ̀yọ́. So nítorí ọdún náà ni wọ́n ń ṣe ayẹyẹ tí wọ́n ń pè ní coronation anniversary tí bàbá rẹ̀ tó gorí oyè. So ìgbà tí ibi tí wọ́n ti ń ṣe àyẹ̀sí fún bàbá yẹn lọ́wọ́, ìròyìn ti lọ kàn wọ́n pé láyọ̀ náà ìyá tó bí mi ó ti bímọ o, ìgbà yẹn bí mi Láìwọlá rẹ̀ mọ́. So primary school lẹ wá lọ? Mi lọ sí ilé ìwé primary nílùú Ọ̀yọ́. Okay. Nítorí pé ní ọdún 1942 wọ́n gbé mi lọ sí Ilé Ifẹ̀. Ifẹ̀ yẹn ni mo gbé dàgbà. Lọ́dọ̀ ta ni? Mo gbé nílé bàbá tá ń pè ní Oba Adesoji Aderemi Ọọ̀ni Ilé Ifẹ̀. So ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ilé ìwé tó fi wá lọ sí ilé ìwé tí wọ́n ń pè ní St. Paul School Ayégbájú Ilé Ifẹ̀. Ó jẹ́ nǹkan bíi ilé ìwé yẹn jẹ́ nǹkan bíi 300 yards sí ààfin. Èmi àtàwọn ọmọ Ọọ̀ni náà dájọ́ lọ sí ilé ìwé náà. Kí ló dé tí wọ́n fi gbé yín lọ sọ́dọ̀ Ooni of Ife ìgbà yẹn pé kẹ́ máa gbé bẹ̀?
láyé ìgbà yẹn gbogbo àwọn ọmọ ọba wọ́n máa ń gbé wọn yípo gbogbo ìlú ara wọn káàkiri ni. irú Lamidi tẹ́ sọ yẹn ó gbọ́dọ̀ alákẹ́rí. ọ̀dọ̀ alákẹ́rí tá à ń pè ní sa Ọládàpọ̀ Adémọ́lá ó gbé bẹ̀. àwọn ẹ̀gbọ́n mi náà gbé bẹ̀. àwọn àbúrò mi náà gbé bẹ̀. so ibi tí so ibẹ̀ lẹ ti lọ secondary school náà Ilé Ifẹ̀. nígbà tí mo jáde ẹ̀ka ń pè ní primary school. kí lórúkọ primary school tẹ́ lọ yẹn? St. Paul school. ok. Ayégbájú. ó jẹ́ ara àwọn iléèwé tó ṣe pàtàkì ní Ilé Ifẹ̀. ní Ilé Ifẹ̀ nígbà yẹn. ọdún wo lẹ jáde? níbẹ̀ nǹkan bí ọdún 1951. gbàtẹ́ wá jáde secondary school lẹ wá lọ? mo jáde kúrò níbẹ̀ mo lọ sí Benin. iléèwé wọn ń pè ní Institute of Public Administration ní ìlú Sabongida Ora lábẹ́ àṣẹ àwọn bàbá wa tá à ń pè ní Stephen Imokwede àtàwọn bàbá wa tá à ń pè ní Àmú bàbá tó ń rọrùn transport láyé àtijọ́ tá à ń pè ní Ames Transport àti olórí iléèwé wa à ń pè ní Mr. Ajakaye. gbogbo wọn pátá ọmọ Eastern Division ni wọn nínú Benin province láyé ìgbà yẹn. so nígbà tẹ́ wá ṣetán. nígbà tí mo kúrò níbẹ̀ mo wá ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n ń pè ní NCNC nílùú Ìbàdàn. ibẹ̀ mo wà títí tí wọ́n fi ní tí bàbá mi wá ní kí n wá máa ṣiṣẹ́ fóun tí bàbá mi náà jẹ́ oníṣòwò ìyá mi náà jẹ́ oníṣòwò bàbá mi jẹ́ àwọn tí wọ́n máa ń transporter bó lẹ tó tó àwọn transporter bẹ́ẹ̀ ni wọ́n ní lọ́rì wọ́n máa fi ṣe tó pé bàbá mi rìpíárà ni ṣùgbọ́n ọlọ́run pé ọlọ́run bùkún tó di pé wọ́n ra mọ́tò náà ló kó. so nílùú Ọ̀yọ́ tẹ́ wá gúnlẹ̀ sí United Kingdom. mo wá kúrò ní Nàìjíríà kó tó di pé mo kúrò ní Ọ̀yọ́ yẹn ní lẹ́yìn election. all right. 1915 election yẹn. all right. 1959. so mo láti kúrò ní ẹgbẹ́ NCNC ńgbà yẹn. mo bọ́ sínú ẹgbẹ́ Action Group. ṣùgbọ́n Action Group wọ́n fún mi iṣẹ́ tó dáa tó. mo láti kúrò mi láti wá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ teacher nílùú Ọ̀yọ́. ọdún tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ teacher báyìí nílùú Ọ̀yọ́ ni àwọn ẹgbẹ́ tá à ń pè ní Ansarudeen Society ni wọ́n wá pè mí pé kí n jẹ́ kí n wá ṣe akọ̀wé àwọn. so mo dẹ̀ rò pé nígbà tó pé àwọn bàbá wa àwọn ni wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ yìí àwọn ni wọ́n jẹ́ onímọ̀sùn tí wọ́n wà ní lọ́yọ̀ mo láti gba iṣẹ́ yẹn lọ́wọ́ wọn. ìyẹn ni mo ṣe tí mo fi mọ gbogbo àwọn èèyàn tó wà ní Ansarudeen Society nílẹ̀ Nàìjíríà. gbogbo iléèwé wọn tí wọ́n ní àwa là ń bá wọn ṣe akitiyan àti máa mójútó jákèjádò Nàìjíríà ni o. ibẹ̀ mo ti wá sí Èkó ni wọ́n wá gbogbo àgbà lóyìnbó yìí. nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ yẹn ẹgbẹ́ tá à ń pè ní ẹgbẹ́ Action Group tó kí mo nífẹ̀ẹ́ sí. so wọ́n sọ pé kí n wá lọ sí council tí wọ́n ń pè ní Lagos Town Council ní ọdún 1962 group lọ́wọ́ ara ta mí tí mo fi wọ́ọ̀dù mi lẹ̀ fún pé kó wá contest rẹ̀ mo fàyè yẹn lẹ̀ fún lọ́dún yẹn. ìgbà tí election 1965 wá dé wọ́n ní kí n contest ṣùgbọ́n ìgbà tí n contest báyìí bó ṣe di January
níṣe ni àwọn ìjọba àwọn sójà ìjọba gbàjọba ìlú wa. So wọ́n gbàjọba ìlú wa. Wọ́n ní the first school tí wọ́n ṣe ní Nàìjíríà táwọn Nzegu tí wọ́n wakọ̀ tipa ní wọ́n á pè mí pé kí n wá bá wọn mójútó ẹgbẹ́ àwọn ń bá lọ fi wọ́n join trade union. Aṣọ wọn di trade union èmi wá ní secretary general wọn. Ibi secretary general yẹn ni mo ti kúrò tó fi wá sílùú òyìnbó. Kí ló motivate tẹ́ fi wá sílùú òyìnbó gan? Nǹkan méjì wà. Èkìní jẹ́ personal tí mi ò lè sọ mí báyìí. All right. Nítorí pé ó kan àwọn ọ̀rẹ́ tí mo ní gbogbo tó yẹ pé àwọn àgbàdílẹ̀ yìí. Nítorí pé nígbà tí mo lè jáde mo fẹ́ lọ kàwé ni ṣùgbọ́n mi ò ní science subject. Wọ́n láti lọ ṣe journalism níbẹ̀ ní Germany. Ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ journalism mo wá rí pé mo wà nínú àwọn pépà kan báyìí tí wọ́n gbà pé kí n máa ṣe English kìíní. Wọ́n pè wọ́n ní Vincina Antiga. Ó kọ ìwé ìròyìn náà. So ní wọ́n bá dé bẹ́ẹ̀ mi ì mọ̀ bẹ́ẹ̀ wọ́n á bá orúkọ yín bẹ́ẹ̀. Okay. That was Vincina. Ẹ bá wá sí UK ní 1971 July 27. So bàtẹ́ wá dé so ṣé Aláàfin of Oyo gbà náà wọ́n support kíkúrò yín lé yín? Nígbà yẹn Lamidi so kò sí pé à ń sọ fúnra wa nǹkan kan. Ṣùgbọ́n nígbà tó ṣẹ́jú yẹn a sọ̀rọ̀. Okay. Pé tó lè máa sọ nǹkan tá a sọ sórí. Oh yeah, I know, I understand. Yes. Kọ́lọ́nì wọn ni nílùú tí wàá jẹ́. Àjọṣe gbogbo nǹkan pọ̀ ni. Mo ń bá àwọn òyìnbó ṣe pọ̀ nígbà tí mo wà nílé. Mo gbọ́njú mo gba àwọn òyìnbó ní gbogbo tí nílé Ifẹ̀ lọ́dọ̀ ní o. Tàbí ní ààfin. Alaafin tọ̀yọ́ ni. À ń bá àwọn òyìnbó rìn, à ń bá àwọn láti gbogbo nǹkan tó. Mi mọ̀ pé ẹ gbọ́dọ̀ níwèé kan tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ kẹ́ tó máa gbèlú. Nígbà táwọn yẹn sọ fún mi n bá gba Luna House lọ. Wọ́n ní mo ní ìwé kan wọ́n ní lóòótọ́ ni wọ́n ní ṣe bí mo kàn wá ṣe bísítì wọ́n ní wọ́n á sí mo ní bọ̀dé mi lọ mọ́. Wọ́n ní mo gbọ́dọ̀ lọ ni mo ní wáì. Mo ní tẹ́ bá ní kí n máa lọ tẹ́ bá ní kí n máa lọ tó láti kí n bá ti dé Nàìjíríà báyìí èèyàn mẹ́fà ní àwọn aráàlú yẹn ni màá rán padà sílé padà. Àṣejẹ̀bi ni mò ń jà tí mi ò mọ̀. Ìgbà mo wá lọ bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n fún mi ní nǹkan kan. Wọ́n ní o gbọ́dọ̀ ní ìwé kan tó o gbọ́dọ̀ fi máa gbélé yìí. Irú ìwé wo ni àwọn gbọ́dọ̀ fi ń fà mí tì? Ní ọyá ẹ fún mi fà mí tì. Wọ́n rárá kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Mo gbọ́dọ̀ níṣẹ́ tí mò ń ṣe. Mi ò dẹ̀ níṣẹ́ tí mò ń ṣe lóòótọ́. Màá kàn jí láàárọ̀ màá kàn rìn lọ sí ìgboro gbogbo yunifásitì máa dé bẹ́ẹ̀ gbogbo àwọn shops gbogbo nǹkan tí n bá rà láyé ìgbà yẹn Harrods mo ti máa ń rà mí mọ̀ pé àwọn ṣọ́ọ̀bù mi wà tó cheap. Tí owó. Ọ̀pá tí mo fi ń rìn ọ̀pá yẹn umbrella ni. Ẹnikẹ́ni ló mọ̀ pé umbrella ni. Tí n bá ti Nigerian kingmakers múra ní 5 guineas. Nígbà tí mo dé ibi tí mo ti fẹ́ yìí ò ní gbọ́ èdè òyìnbó mi á lọ sí wọn á máa fi mí ṣe ẹ̀yẹ wọn ní fetí sí mi. Ẹni màá lọ́kọ́ṣẹ́ tíṣà ni wọ́n gbé ẹ̀ náà máa kọ́ mi lọ́hùn. Ọ̀tọ̀ ló fẹ́ gbà mí ṣe àti kọ́ ṣe tíṣà nílẹ̀ ní ìwọ́n tí mo lè ṣe. Ìgbà tó wá di train bí wọ́n ṣe ń débẹ̀ nìyẹn tí n bá gbé látàárọ̀ báyìí ó lè di alẹ́ pa wá kí n tó wọ ìlú Scotland. Nevertheless mo gbà bẹ́ẹ̀ yẹn mo bá lọ sí Scotland nígbà mo dé Scotland mi ìmọ̀ tí mo fẹ́ yà mo rántí pé mo ní ìjọ Ahmadiyya mo sọ pé nígbà mo wọlé yìí Ahmadi Muslim ni mí ṣùgbọ́n Ahmadi Muslim kan náà ni pẹ̀lú àwọn Muslims yòókù bí àwọn Ahmadi ṣe ríra wa ni so àwọn ènìyàn wa gbà mí lálejò tí wọ́n tọ́jú tí mo fi ń ṣiṣẹ́. So ẹ wá lọ kọ́ iṣẹ́ nurse. Nígbà tí wọ́n á ṣe yẹn tán mo ṣe ìdí hope pé ìyá mi ní medicine store lẹ́kọ̀ọ́ pé màá padà lọlé àá lè máa fi ṣe nursing home torí ìyá mi ní ṣọ́ọ̀bù bíi 5
ìyá mi wà election àwọn socialists tá à ń pè ní action group àwọn ló likely kí wọ́n win election nílùú wa. ẹgbẹ́ Awólọ́wọ̀. ẹgbẹ́ Awólọ́wọ̀ ní pé àwọn náà láti àwọn náà máa borí jù nínú ìbò ń bẹ̀. ní gẹ́gẹ́ bí mo sọ òótọ́ ni àwọn náà gbogbo eré àbí mbà tí wàá lọ ṣe nítorí pé ní public administration. ebi màá lè máa fi ṣe yẹn ṣe lé. ìgbà tí mo parí yẹn kí mi wá lọ sí Zaria. Zaria ló fẹ́ gbé mi lọ yẹn as assistant administrative officer. láti UK. láti UK bí. wọ́n á rò pé so ilé sọ́dọ̀ tí wọ́n wá fẹ́ fún wa ó jẹ́ 3,000 náà bí ń kọ́ náà lọ́mọ mẹ́rin ọmọ adì méje bóun 3,600 fẹ́ tó mi ná n bá rò pé mi ní lọlé. lákọ̀ọ́kọ́ mo ṣe 79 lẹ́jọ́ yìí. Mercurial International Transport lórúkọ wọn gan is Mercurial International International pounds per annum. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n advertise ṣùgbọ́n wọ́n fún mi 6,000 wọ́n fún mi ní less than ìdajì 6,500 I mean 6,000 wọ́n fún mi less. ṣùgbọ́n mo gbà á nítorí tí n bá gbà mí ní experience. mo gbà á ní àwọn portfolio mi ní consular division. Consular division ni àwọn tó ń deal pẹ̀lú exporting, insurance and consular. nǹkan gbogbo ẹ̀kọ́. so ìgbà tí mo ṣe mẹ́rin fún bí mo lè ti ní ìpinnu pẹ̀lú wọn pé lẹ́yìn ọdún 5 màá kú lọ́dọ̀ wọn. mi kú òun bẹ́ẹ̀ títí ọdún máa bá fi wọ́n máa ṣe contact mi ní Nàìjíríà wa. company mi ló sanwó ọkọ̀ sọ gbogbo ẹ̀. tá a fi mú ọ̀rẹ́ mi kan wá. ọ̀rẹ́ mi yẹn òun ló wá bá wa Nàìjíríà. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé ọ̀rẹ́ mi yẹn ó dà wá. àwọn tó bá tún lè fún wa tí wọ́n lè fún wa ní kọ́ńtà à ń bá wọn ṣe. à ń ra àwọn machinery. so à ń ra àwọn machinery ship sí Nàìjíríà. wọ́n fún wa ní ẹ̀wù 1988 sí tàbí wa 60 million ni wọ́n credit wa. 60 million pounds níjọba fún yín kẹfì bẹ̀rẹ̀ lẹ́yà. wọ́n pé ìjọba gbóyè fún yín wọ́n á ṣe onígbọ̀wọ́ wa nínú London Board of Tower Hamlets. ẹ̀yin lẹ develop ẹ̀. àwọn lẹ develop wọ street yìí so street méjì ló develop ẹ̀ with 41 properties. so lẹ́yìn yẹn ìgbà tó di 1990 recession bọ̀ wá tí wọ́n but wọ́n gbà ní wọ́n san market price fún wa. I mean market price ni wọ́n san less iye tá a fi parí ilé. so accountant wá sọ pé ká dá business dúró. a dá business dúró a return 2.6 million pounds padà sí bank. which means àti ná about 3 something. tàfi develop àwọn ilé aládùúró fún wa àti owó ṣe padà fún bank tí wọ́n pè ní bank náà ní cross kí ló ń pè. Halifax. Thank you very much. so ibi tí yẹn dé dúró so yẹn ṣe lọ nìyẹn. now ẹ má bẹ pé ìwé tí mo sọ yẹn. bẹ́ẹ̀ni private business yẹn bẹ́ẹ̀ni. ìgbà tí nǹkan wá lọ lẹ mo láti wá lọ wá iṣẹ́. mo jọ ní kí ẹ ṣe ń pè wọ́n East London Newark. Yeah, kò sí engineer ní ìjọ ó dà kẹ́yìn máa gbé bẹ̀ nítorí pé engineer tí mo ní tá ń pè ní architect wọ́n ń pè ní orúkọ ẹ̀ jẹ́ Samuel Webb. Very very good. àmì ìlera tí ọkọ̀ tó fẹ́ dà kì í fi hàn lẹ̀ tó lọ ṣe Nàìjíríà.
Okay. Oh yeah, I must know what's the connection. So bí ẹ ṣe lọ ní ẹ torí pé ìwé mo sọ around 80 billion pounds. So bẹ̀rẹ̀ wo pé project ẹ mọ̀ láti Tower Beach títí tó fi dé ibi táwa ẹ̀ mo lè Docklands dé. Èló lẹ́nu fi dálẹ̀ ìjọ́nà lọ. 880 mo wá kúrò mẹ́rin mo wá lọ join Hackney as assessment officer. So òun ni mo ṣe kàn gẹ́gẹ́ bí iṣẹ́ ní Hackney Council. local of Hackney. So ìyẹn employ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nigerians. ìyẹn nígbà tẹ dé